mo wo fídíò kan ní online tí bàbá wa Òṣòkòtì tí wọ́n interview ẹnìkan nínú ọ̀rọ̀ tí obìnrin yẹn ń sọ ó ń sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa Ọ̀rànmíyàn. Ó ní Ọ̀rànmíyàn ó ní ṣèbí ó jẹ ọba rí ní Ilé Ifẹ̀, pé ṣèbí ó jẹ Ọọ̀ni rí ní Ilé Ifẹ̀, wípé kí ló wá dé tó fi wá yọ ìlà Ọ̀rànmíyàn tó fi wá yọ kúrò ní àwọn tí yóò máa jọba ní Ilé Ifẹ̀, pé kí ló dé tó fi yọ kúrò ńbẹ̀. So ó ní nǹkan tó ń bí Ọ̀yọ́ nínú nìyẹn, pé nílé Ifẹ̀ wọn ò recognize Ọ̀rànmíyàn. Wọ́n á ní wẹ́ ṣé tòótọ́ ni ṣá, ṣé Ilé Ifẹ̀ ò recognize Ọ̀rànmíyàn? Tó bá jẹ́ pé lóòótọ́ nílé Ifẹ̀ ò recognize Ọ̀rànmíyàn, nǹkan tí Ilé Ifẹ̀ ṣe ò dáa o. Àmọ́ ẹ jẹ́ ká wá fi ìtàn díẹ̀ táwa mọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ ká wá fi lélẹ̀ fún yín, ká wá mọ̀ bí Ilé Ifẹ̀ bóyá wọ́n ṣe nǹkan tó dáa tàbí wọn ò ṣe nǹkan tí kò dáa. Torí bàbá kan náà ń sọ ọ̀rọ̀, bàbá ń sọ pé Odùduwà ní Mẹ́kà ni ó ti wá. Mo máa mú ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Now ṣe rí, wọ́n ní bí àìní ìṣíjú kúrò, wọ́n ní àìní ìṣíjú kúrò ló jẹ́ kí ẹrù wèrè pọ̀. Ó yẹ yín nìsín. So wọ́n sì ní ohun ojú wá lójú ń rí. Adé Afáàgàn Ifẹ̀ tí lọ rí tọrọ ọmọ lọ́wọ́ òòṣà. Ṣe rí, ọ̀rọ̀ tó wà ní ọ̀rọ̀ yìí ó ta kókó. Ìbéèrè kan ni màá wá béèrè, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ fi wá reason. Olúgbọ́n, bó ti jẹ́ pé àwọn ń claim pé ọmọ Odùduwà làwọn, pé ìlà Odùduwà direct ni wọ́n ò ń ṣe ìlà Odùduwà o, wọ́n ń ṣe ọmọ Odùduwà, ọmọ Ògún ni wọ́n. Bàbá wọn sì wà ní Ilé Ifẹ̀, Ìṣòògùn, gbogbo wọn mọ̀. Oníkòyí kò ń ṣe ọmọ Odùduwà, ọmọ Ògún ni wọ́n. Bẹ́ẹ̀ náà ni Aláàfin náà, ọmọ Ògún ni wọ́n, àwọn ń ṣe ọmọ Odùduwà. Tí wọ́n ń claim pé ọmọ Odùduwà ni wọ́n ń ṣe ọmọ Odùduwà. Ó yé nísìn, ọmọ Ògún ni wọ́n. Àwọn tó ti kọ ìtàn ṣáájú ni wọ́n ti bà ìtàn jẹ́. Èyí tó wá dùn mí jù ńbẹ̀ ni wípé àwa ọ̀dọ́ ayé òde òní tó wá yẹ ká fara balẹ̀ ká gbámú ìtàn wa kó gún, àjẹ́ kó gún. Ọ̀rọ̀ ipò, èyí jù mí ìwọ ò jù mí, òun là ń wá káàkiri. Ó yé nísìn, òun là ń wá káàkiri. Okay, now ṣe rí ẹni Ọ̀rànmíyàn, ẹni wọ́n pa ìran ẹ̀, wọ́n parẹ́ ní Ilé Ifẹ̀. Rárá o, ọdún ọlọ́jọ́ tí wọ́n ń ṣe, ṣe mọ̀ pé ọdún Ọ̀rànmíyàn ní ṣá, ṣe mọ̀ bẹ́ẹ̀ wípé ọdún wọn ni. Ẹ lọ béèrè ìtàn ọdún ọlọ́jọ́ yẹn, ẹ rí wípé lọ́dún ọlọ́jọ́ yẹn Ìṣògùn yóò mọ lọ níwájú, Ọọ̀ni á wà lẹ́yìn rẹ̀. Ó yẹ yín nìsín, ó mà ní ìtàn tó gbé dúró. Mi ò fẹ́ sọ torí àkókò, ó ní ìtàn tó gbé dúró o. Tó má dẹ̀ lẹ́ni tó yẹ kó máa celebrate kìíní yẹn jù, tó yẹ kò sí kan tó kàn Ọọ̀ni pẹ̀lú ọdún ọlọ́jọ́, kò sí kan tó kàn. Ṣùgbọ́n ó ní ìdí. Ìgbà tí wọ́n parí ìjà fún wọn, ó yẹ yín nìsín, tí wọ́n parí ìjà fún wọn, Ọọ̀ni wá gbé adé àrè tó dé lọ fi pàdé ẹ̀. Ibi tí ìtàn yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ó yẹ yín nìsín, ọdún tó yẹ kí ìran Ọ̀rànmíyàn tó yẹ kí wọ́n máa celebrate gidi ni, ọdún tó yẹ kí wọ́n pọ́nlé gidi ni. Ṣùgbọ́n wọ́n fi ọdún tiwọn àtorí ìrun tiwọn sílẹ̀, wọ́n náà lọ celebrate ọdún Ògún, ọdún Ṣàngó. Wọn ò rí létí mọ́ Ṣàngó rárá àtọ́. Ọmọ Ògún òun ni wọ́n, ọ̀hún ṣọmọ Odùduwà, ìyẹn Lérè Ọlá, ọ̀hún ṣọmọ Lérè Ọlá. Ó yẹ yín nìsín. Now wọ́n wá sọ̀rọ̀ wípé Aláàfin ó yẹ kí ọ̀nà Ọ̀rànmíyàn, torí pé Ọ̀rànmíyàn jẹ́ Ọọ̀ni, Ọ̀rànmíyàn tó jẹ́ Ọọ̀ni nílé Ifẹ̀, wọn ò kó ìtàn balẹ̀ ní o. Ọ̀rànmíyàn wọn ò dádé fún, Ọ̀rànmíyàn ò dádé àrè o. Ọ̀rànmíyàn ò dé adé àrè. Ẹni tó gbé adé àrè ó ti gbé e lọ. Adé idẹ náà wọ́n ti gbé e lọ, wọ́n ti gbé lọ tẹ ìlú Ìdànrè. Ṣẹ̀ṣẹ̀ ẹfun náà kò sí ńbẹ̀ mọ́. Pé k'Ọ̀rànmíyàn lè rí adédé, kó lè rí adédé ló fi lọ sí ìlú Ìdànrè, pé òun fẹ́ ló fi kó àwọn ọmọ ogun Ẹ̀yọ̀ lọ sí ìlú Ìdànrè, pé kó àwọn lọ gba adé. Àdéhùn Ìdànrè sì ti wà lórí òkè. Kò possible kó gun wá láti ìsàlẹ̀ kó lọ bá wọn lórí òkè. Tán fi òkúta tán fi lé wọn kúrò nílùú Ìdànrè tán rí adé yẹn gbé. Ọ̀rànmíyàn ò rí adédé kó tó di pé Ọ̀rànmíyàn lọ. Ó yẹ yín nìsín, Ọ̀rànmíyàn lé èèyàn tó wà ń bẹ̀ kúrò ni, tóun fi jókòó síbẹ̀. Ṣùgbọ́n àwọn àgbààgbà Ilé Ifẹ̀ nígbà yẹn wọ́n kọ̀ láti dé ní adé, gbogbo náà sàsálà fún ẹ̀mí wọn nígbà yẹn. Ìyẹn wá lọ bẹ́ẹ̀. Ẹ wá gbọ́, nígbà tẹ́ wá ń sọ wípé ìran Ọ̀rànmíyàn, okay, ẹ ti kúrò nílé Ifẹ̀, ẹ ti wá tẹ ìlú Ọ̀yọ́ dó. Kí ló dé tẹ ìtún fi ń ṣe àtojúbọ̀ oyè ọba Ilé Ifẹ̀? Tó bá jẹ́ pé ẹni tó ti jáde tó ti lọ tẹ Ilé Ifẹ̀ ìlú dó, definitely òun náà ó lè tún wá láti sọ pé òun fẹ́ jọba Ilé Ifẹ̀. Á jẹ́ pé Olúwo òun náà lóun fẹ́ jọba Ilé Ifẹ̀ o.
á jẹ́ wípé Olúgbọ́n òun náà lóun fẹ́ jọba Ilé-Ifẹ̀ because Ògún ṣàjọba. Now á jẹ́ wípé àwọn tó ti lọ Tẹ̀dó ọwọ́ alẹ́ nílùú Ìkàrẹ́ family ní òun àti Olúwo òun kẹ́ẹ̀bá lè mọ̀ o family ni wọn ọwọ́ alẹ́ nílùú Ìkàrẹ́. Now ibi tí mo wá ń lọ òun wá ní wípé ipò tẹ́ẹ̀rí wọ́n fẹ́ jẹ Ọọ̀ni wọn ò jẹ Ọọ̀ni kò tọ́ sí wọn mọ́. Yàtọ̀ sí pé kò tọ́ sí wọn ní Ilé-Ifẹ̀ gan ìlà Ọ̀rànmíyàn yìí pàpà wà tó ń jẹ Ọọ̀ni. Wọ́n kàn sẹ́ẹ̀tì fámílì wọn yẹn ni wọ́n kéré kíní kè sẹ́ẹ̀tì wọn sẹ́ẹ̀tì ẹ̀ ní ìlà Ọ̀rànmíyàn wà tó yìí jẹ́ Ọọ̀ni. Tẹ́ ẹ bá fẹ́ mọ ìtàn yín ẹ̀ ṣe lọ sí Ilé-Ifẹ̀ kẹ́ ẹ lọ bá aṣojú yín níbẹ̀ lọ́dọ̀ ọba ní Ìṣògùn kẹ́ ẹ lọ bá ń bẹ̀ á sọ ìtàn ẹnu mi àgò á sọ ìtàn yín á sọ fún yín. Ó yẹ yín nìsín mo kàn gé ọ̀rọ̀ mi kúkúkú ni o. Ó máa sọ ìtàn yín bó ṣe jẹ́ ó máa sọ fún yín. Odùduwà náà Lérè Ọlá mo sọ fún yín nígbà kan. Odùduwà gangan wà o tó jẹ́ irúmọlẹ̀ òun ni wọ́n pè ní Ọ̀tẹ̀ẹ̀tẹ̀ òun gangan ní Awẹ̀rìrì jagun. Nígbà tí ìkún omi ṣẹlẹ̀ nígbà yẹn Ọ̀rànfẹ̀ ló fa ìkún omi tó ṣẹlẹ̀. Ọ̀rànfẹ̀ lò láti fi punish àwọn irúmọlẹ̀ kan gbà yẹn ni. Kódà Oòduà gan tá à ń sọ yìí ó ní agídígidi láàrin wọn ó pẹ̀lú nǹkan tí ìkún omi yẹn fi ṣẹlẹ̀ nígbà yẹn. Nígbà tí ìkún omi ṣẹlẹ̀ Odùduwà ó wẹ omi jáni nípasẹ̀ ṣé Orófì yẹn tó ń lo agbára ìjì òun ló ràn Odùduwà yẹn lọ́wọ́ Oòduà ló ràn lọ́wọ́ tó fi wẹ omi já lọ sí the escape route òun náà fi ń pe Odùduwà yẹn ní Awẹ̀rìrì jagun. Tẹ́ bá lọ́wọ́ anthem Ilé-Ifẹ̀ Ọ̀rànfẹ̀ onílé iná Oòduà Awẹ̀rìrì jagun ọ̀kànlénírínwó irúmọlẹ̀ tó wá ń sọ yẹn òun wá ní Lérè Ọlá. Ó yẹ yín nìsín. Now Oòduà àti irúmọlẹ̀ mo dárúkọ fún yín yẹn ṣé wá rí Lérè Ọlá òun wá ní ó wá láti àwọn Sudan yẹn ibẹ̀ ló ti wá bọ̀ kì í ṣe wípé Sudan ló ti bí Ilé-Ifẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ lọ láti lọ ṣàtúnjú wọn lójú ogun. Ó yẹ yín nìsín it's just like tí ogun bá ń ṣẹlẹ̀ ní Ghana tàbí ogun ṣẹlẹ̀ ní a máa ní àwọn military wa tí wọ́n lọ fún peacekeeping. Bẹ́ẹ̀ náà ni Lérè Ọlá tẹ́ ń pè lódùduwà òun náà lọ fún peacekeeping nígbà yẹn ni Ilé-Ifẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ lọ. Tó máa lè lọ fún peacekeeping nígbà míì wọ́n lè lo 15 years wọ́n lè lo 20 years ní ibi bẹ̀ ó dìgbà tí Ilé-Ifẹ̀ bá kọ́ọ̀lù wọn back kan tó padà wá sílé. Ó yẹ nísìnyí peacekeeping lódùduwà yẹn lọ ṣe ọmọ Ilé-Ifẹ̀ ni kẹ́ wá gbọ́ Lérè Ọlá ọ̀rọ̀ ló bí òdìdí ló bí Lérè Ọlá tí ń ṣe Odùduwà alias Odùduwà yìí. So kẹ́ lè mọ̀ pé tẹ́ bá dẹ̀ rí pé tó máa ń kí Ọọ̀ni wọ́n á ní ọ̀rọ̀ ló bí Ọọ̀ni. Ó ní ìtumọ̀ ẹ lọ gbọ́ ìtàn yín dáadáa ọmọ ọ̀rọ̀ òun ni Lérè Ọlá. Ó yẹ yín nísìnyí so ọ̀rọ̀ òun ló bí òdìdí ló bí Lérè Ọlá. So ọmọ Ilé-Ifẹ̀ òun ni Odùduwà tẹ́ ń sọ pé wá láti Mẹ́kà yìí kò wá láti Mẹ́kà. Ẹ yé sọ ìtàn yín nù mọ́ kí ló dé tẹ́ ṣáfi rí létí ẹ̀ mọ́ èèyàn lọ jagun nílùú kan ó wá pa ókè mo ní ẹ̀gbọ́n kan báyìí tó wà military ó lọ fún peacekeeping ní UK ó ti ń lo almost 25 years ní ìsìn níbẹ̀ ní UK yẹn kò wálé ó ti ń lò báyìí níbẹ̀ kì í ṣe pé bóyá àrímọ́ à ń rí o ó wà on live lórí TikTok ó wà kíní kan à ń rí dáadáa ó dẹ̀ máa ń dá sọ̀rọ̀ ìlú gan ṣùgbọ́n kò wálé mọ́ ó wà ń bẹ̀. Ó yẹ nísìn ọmọ tí wọn ò tí ì bí nígbà tó lọ nígbà yẹn ṣé ọmọ yẹn máa mọ̀ nísìn ìjẹ́ tó bá wá sílé ṣọ́ máa dàmọ̀ wọn ò lè dàmọ̀ bọ́ọ̀rùn Lérè Ọlá ṣe rí nígbà yẹn náà nìyẹn. Peacekeeping ló lọ fún kì í ṣe pé ọmọ Sudan ni tàbí ọmọ kíní kan tẹ̀ ń pariwo rárá. Ifẹ̀ máa ń rán àwọn aṣojú lọ sí ìlú kọ̀ọ̀kan tó máa ń jagun gbà yẹn òun la fi sọ pé Ifẹ̀ náà ní empire o tẹ́ sọ pé Ifẹ̀ ò ní empire Ifẹ̀ ló ń control àwọn ọmọ ogun. Irú Ọ̀rànmíyàn tẹ́ ń sọ tẹ́ ló lọ jà ní kíni ní Benin nígbà yẹn ta ló control ẹ̀ lọ ta ló sẹ́ǹdì ẹ̀ lọ ṣe bí Ilé-Ifẹ̀ náà ló sẹ́ǹdì ẹ̀ lọ nígbà yẹn. Ṣùgbọ́n orí ọ̀pọ̀lọpọ̀ ò gbé láti ronú sáwọn nǹkan wọ̀nyẹn. So Lérè Ọlá alias Odùduwà tẹ́ ń sọ yìí iṣẹ́ tó ń ṣe bó ṣe ń ṣiṣẹ́ ibẹ̀ ni ìlú ti fi lórúkọ ẹ̀ pé ó ń hùwà bí Odùduwà ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Odùduwà yẹn ó du ìwà sí ní ìwà tó ń wù bí ìlà wọn ṣe rí adé tó jẹ̀jẹ̀ adé tiwọn òun ni adé idẹ ni ti adé ìlà Lérè Ọlá tí í ṣe ọmọ òdìdí ìyẹn ọmọ ọ̀rọ̀ adé idẹ ni adé àrè ni ti Ọ̀rànfẹ̀ adé ṣẹṣẹ fún ni ti Ọbàtálá adé mẹ́ta náà ta nínà nù. So ẹ dákun ẹ jẹ́ ká lọ gbọ́ ìtàn wáyé Odùduwà àkọ́kọ́ wá láti Mẹ́kà o kò wá láti Mẹ́kà ọmọ Ilé-Ifẹ̀ ni ọmọ ọ̀rọ̀ òun ni Odùduwà so bó ṣe rí nìyẹn a tún máa sọ̀rọ̀ orúkọ mi yìí kò padà Ọba His Royal Majesty Ọba Ayékòótọ́ TV show akẹ́ ló ní kẹ́ má torí mi kí àjà ló ní kẹ́ má torí mi jà ìrìn apárí tó lóhun ó di ṣùkú ẹ bá mi sọ fún wípé ó ń tanra ẹ̀jẹ̀ ni ó dìgbà.